Ọlọ́run sọ fún Ànábì pé huwa a'lamu biman dalla an sabili, èmi Ọlọ́run ọba ni mo mẹni tí ń parọ́ nínú ọba wa Gandhi àti Ìmáàmù Tọ́líà Ògbómọ̀ṣọ́. Wa huwa a'lamu bil muttaqin, èmi Ọlọ́run ọba iná mo sì mẹni tí ń sòótọ́ nínú ọba wa Gandhi àti Ìmáàmù Tọ́líà Ògbómọ̀ṣọ́. Assalamu alaikum warahmatullahi ta'ala wabarakatuh. Akí gbogbo èèyàn ọmọ ya pátápátá. Ọ̀rọ̀ mẹ́ta ni a gbé wá lónìí. Nípa ọ̀rọ̀ Markaz tí àwọn followers tí wọ́n ń sọ pé Markaz ẹ̀ ń sọ̀tà Ìmáàmù Ògbómọ̀ṣọ́ kìíní kan tó pọ̀ ń bẹ lọ́ndà kọ́mẹ̀ntì mi dára, kódà ẹlòmíì tún ń ṣépè palábòsí pọ̀ nínú Markaz. Bọ̀ ẹ jẹ́ ká sáré yan ibẹ̀ yẹn. Lẹ́yìn ìgbà yẹn a wá sọ̀rọ̀ nípa bàbá wa Ìmáàmù Ògbómọ̀ṣọ́, Ìmáàmù Tọ́líà. Lẹ́yìn ìgbà a sọ nípa bàbá wa ọba Gandhi papọ̀ mọ́ wàásà kò tí ó jọ ọ̀nà mẹ́ta rí. Bọ̀ tá a bá fẹ́ wo gbogbo ẹ̀yin followers, ẹgbọ́n tọ́lọ̀ sọ fún Ànábì sallallahu alaihi wasallam. A'udhu billahi minash shaitanir rajim, bismillahir rahmanir rahim. Wala takfu ma laysa laka bihi ilmu. Ọlọ́run ní ẹ má mọ̀ àti ẹ máa dá sí. Ẹ má mọ̀ tọpinpin tẹ́ ẹ bá mọ̀ nípa rẹ̀ nínú mọ̀, ẹ má dá sí. Ẹ sá sẹ́yìn o. Ìdí tèmi Ọlọ́run fi wá ní kẹ́ ẹ sá sẹ́yìn ẹgbọ́n tọ́lọ́run fẹ́ wí o. Ọlọ́run ní inna sam'a, ẹ rí gbogbo tá a fi ń gbọ́rọ̀ yẹn o. Wal basara, àti gbogbo tá a fi ń rí nǹkan yẹn o. Wal fuada, àti gbogbo ọkàn tá a fi ń ronú ká tó máa kọ nǹkan jáde. La ilaha illallah. Ọlọ́run ní kullu ulaika kana anhu mas'ula. Gbogbo tá ń kọ tá ń wí tá ń gbogbo ẹ̀ Ọlọ́run lọ́hùn bí wá lérí gbogbo ẹ̀. Kí là ń dá sí sí? Tá a bá fẹ́ dá sí, báwo la ṣe lè gbà á nígbà tọ́lọ́run ti tú wa lẹ̀ báyìí pé ká má dán o. Ẹ tún máa gbọ́ Ọlọ́run tó fẹ́ sọ̀rọ̀ fún Ànábì. Ọlọ́run sọ fún Ànábì ní Suratul Qalam aya 6. Ọlọ́run ní inna rabbaka huwa a'lamu biman dalla an sabilihi. Ní tán fà yìí o, èmi Ọlọ́run ọba ni mo mẹ́ni tí ń bẹ lójú ọ̀nà arọ́ tí ò sí lójú ọ̀nà òótọ́, dọ́là ń bẹ ẹ̀ ó tún nírọ́. Ẹni tí ń sábò sí èmi Ọlọ́run mo mọ̀ nínú àwọn méjèèjì. Wa huwa a'lamu bil muttaqin, èmi Ọlọ́run ọba mo sì mọ̀ ẹni tó ń bẹ lójú ọ̀nà ọ̀tọ̀ nínú ìmáàmù àti kábíyèsí àtàwọn fámìlì wọn, èmi nìkan mo mọ̀. Ọlọ́run sọ bẹ́ẹ̀ fún Ànábì. Táwa là wa tó ń dìde torí ọ̀rọ̀ ọlọ́rọ̀, ẹ má jẹ́ ká sórí ibú lórí ọ̀rọ̀ ọlọ́rọ̀. Opinion comment kó tó lè comment, ronú jinlẹ̀, ìmọ̀ràn ni kó o mú wá, kì í ṣe pé kó o fi béèbú. Ẹlòmíì pé ọba Gandhi ní Pharaoh, ẹ lọ wọ́ndà comment mi. So bọ́n tí èyí jẹ́ kí ọ̀rọ̀ yẹn dùn mí àtàwa tá ń wí àtẹ̀yìn tẹ̀ ń wí. Àfọ̀jọ̀gbọ́n ní delilu aqlil mar'i qawluhu. Ó ní bẹ́ẹ̀ bá ti rí kéèyàn ti sọ̀rọ̀ àbó kọ́mẹ́ǹtì, ẹ ti mọ bí làákàyè rẹ̀ ṣe mọ́nu. Kódà bàbá àgbàlagbà kan wà náà tó náà kọ́mẹ́ǹtì báyẹn tó dùn mí pé àgbàlagbà ó ní láàfin mọ bí làákàyè nìyẹn ṣe bó ṣe mọ nìyẹn. So ẹ dákun torí Ọlọ́run, gbogbo wa la àjọ rí jìndòjìndò ọ̀rọ̀ yìí, gbogbo àwọn kọ́mẹ́ǹtì, ẹ jẹ́ ká bẹ̀rù Ọlọ́run. Èmi ò bẹ́ lọ́n follower, wallahi èmi bẹ́ lọ́n follower. Bó bá ṣe pé èèyàn kan méjì náà ni ó gbọ́rọ̀ mi tọ́lọ́run ó sì foríjì mi láyé tẹ̀lé kíámà kọ́lọ́run sí rọrùn. Gbogbo ẹni tí ń wá follower, bí o bá dé bọ́ bá rí follower náà tán kọ́kú kọ́ ọmọ ẹ̀jẹ̀ rẹ̀ bọ́lọ̀ bá wá mẹ́mí ẹ̀kú nǹkó, ta ni ó máa dùn follower ẹ̀ lọ, ta ni ó máa dùn tó ti torí ẹ̀ sí lọ. Illahi wa rasulihi. Ọlọ́run sì rí inú mi. So gbẹ̀yìn followers, àwọn Sufi, ẹlòmíràn ní Sufi level, Yorùbá level, Jalabi level. Kí nǹkan gé kúkúrú, Alfa wa Abdul Hakim Kutubi wọ́n sọ̀rọ̀ kúnlẹ̀, Sheikh Kamal ní ó dá, Sheikh Adam ní ó dá, tí wọ́n ń pariwo ọ̀rọ̀ tí wọ́n fi dìde náà nù tí wọ́n ayé fi gbọ́ wọn. Afa Muti'ullah ẹ̀sìn ní òyìnbó kò gbọ́n tí ń kàn yé nìṣẹ́, àní kó jáde debate. Àwọn amúdate wọ́n tẹ bánà, kí ló dé Hakim Kutubi? Afa wa Abdul Hakim Kutubi wọ́n làwọn ò ṣe debate mọ́, wọ́n jápa yányán. Nígbà tán rí pé gbogbo tó ń jẹ́ ṣẹ̀ríà làwọn ilé lọ lè rí ní Cairo. Èyí ò ń dúró bá. Kí ló dé tán jáde ẹ pé wọ́n báyìí nísìnyí Alfa wa al-Imam al-Doctor Muti'ullah ẹ̀sìn ní òbí wa, wọ́n sì ready to now. Ẹ̀kejì, Dr. wa Sharafadin Gbadebo wọ́n kọ tírà kan nípa pẹ̀kúnlẹ̀ òdà. Tírà yẹn wá dé ọwọ́ al-Imam al-Doctor Muti'ullah ẹ̀sìn ní òbí wa. Nígbà tí tírà yẹn dọ́wọ́ wọn wá gba tírà pé abátọ̀dọ̀ la adilla làfà ìṣe yìí, wọ́n wá tún tírà yẹn, wọ́n wá ṣe rùdúrù fún wọn, wọ́n wá lọ fún dókítọ̀. Ẹgbọ́n tí dókítọ̀ padà sọ́nu kọ́mẹ̀tì, ẹnìkan ó lọ waste ink rẹ̀, níta fẹ́ sọ láti sọ ọ̀rọ̀ mímọ̀ rí báyẹn, ẹ̀yin náà tún kọ tírà padà ni. Ṣé wọ́n fèsì mọ́ láti ìgbà wọ́n fèsì, àwọn àfáà sì tún retí èsì wọn rí. Ṣé rí àwọn followers báwa bẹ́ẹ̀ ẹ̀yin ṣe ń jẹ́ follower bí ṣe ń jẹ́ follower faith mi lèmi náà ń jẹ́ follower fẹ́ lómi, àwa là ń da nǹkan rú, Ọlọ́run ó sì bí gbogbo wa.
tí ò ní yẹ nìkan kalẹ̀. ẹ gbọ́ ọlọ́run ó bi mí yóò bi ẹ̀yin náà. à ń ṣàtúnṣe kó lè dáa ni àbá ń ṣe kó lè bàjẹ́, ọlọ́run ó bi wá. náà ká mọ̀ pé ń bẹ̀ yẹ tẹ́ ọlọ́run ó bi wá torí gbogbo yín sọ mọ́ríkàsì lẹ́nu. iṣẹ́ tí mọ́ríkàsì ń ṣe tó bá yẹ pé mọ́ríkàsì ò ṣiṣẹ́ dáadáa ni ọ̀pọ̀lọpọ̀ yín ò bá ti tẹ̀lé wọn. ọ̀pọ̀lọpọ̀ àwọn tẹ́ ń tẹ̀lé ìta lórí ìdí ṣẹ̀ríà nu wọn. Professor Aláwo bọ́n ṣe tó wọn àkídà náà rí wọn rí ìdí ṣẹ̀ríà. àwọn àlùfáà wa mẹ́rẹ̀ẹ̀rin tí wọ́n dìde lórí ṣẹ̀ríà, àlùfáà wa Muti'ullahi ẹ̀sìn ní òbí wa al-Imam, barrister àlùfáà wa Ibrahim Zubair al-Misri, àlùfáà wa Dr. Ajala, àlùfáà wa Àrírí, àwọn tí wọ́n dìde nù ní tẹsẹ̀ tó délẹ̀ wọ́n sì jagun tí Ìlọrin fi mọ́. ẹ gbọ́ ká máa pariwo jẹjẹjẹ máa lọrin àwọn máa lọ bá wọn lé ni pé ẹgbẹ́ ní nǹkan yìí ò dáa ó yá ẹ mú déètì, àìmọye àwọn tó mú déètì tó wọ. so bí àárín yẹn ṣe jẹ́nu iṣẹ́ tí mọ́ríkàsì ṣe nìyẹn. tó bá yẹ pé mọ́ríkàsì ò sí àwọn yẹn ìwọ náà ti ní ìyá ẹ ò lè kúnlẹ̀ fún náà ń bẹnu náà. gbogbo àwọn tí wọ́n sọ pé kúnlẹ̀ ò dáa yìí àwọn àfáà wa gbogbo àwọn ẹ̀ dòkítọ́rù ní o tó barista nínú ṣẹ̀ríà Islam, o tó barista ju dòkítọ́rù lọ fáfáfá ni torí ṣẹ̀ríà ló ń treat. sàn lè jáde sí àwọn táwí ẹ tabarẹ tí ó jáde ẹ má dààmú ẹkàn inbox mi àbí kẹ DM mi. iṣẹ́ tí mọ́ríkàsì ṣe nìyẹn, iṣẹ́ tí wọ́n ṣe nìyẹn. gbogbo àwọn tí mo sì kà kalẹ̀ yìí ọ̀pọ̀lọpọ̀ wọn ti kéwú tán ní Cairo kan tó dé. ẹnìkan náà ni ò lọ Cairo nu wọn àmọ́ báyìí rí afáwọ̀ Àrírí àwọn máa ń ná kídú èèyàn bíi nǹkan mi pẹ̀lú báyìí yìí. so Ọlọ́run jẹ́ ká jẹ́ àlùbáríkà ogun wọn pẹ́. so bí ti ọ̀rọ̀ followers ṣe jẹ́nu na ká wá sọ lọ́dọ̀ bàbá Imam Tọ́líà. Ọlọ́run sọ nínú Al-Qur'an ó ní yawma nad'u kulla unasin bi imamihim. Ọlọ́run lọ́jọ́ tá wọ Ọlọ́run ọba tá a gbé gbogbo èèyàn dìde pẹ̀lú aṣáájú wọn. sẹ́rù máa mú ìlú là ń sọ ni yóò padà kàn wọ́n àmọ́ àwọn òjíṣẹ́ Ọlọ́run gẹ́gẹ́ là ń sọ. ẹ wá ògbà tọ́lọ́run wá gbé ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam dìde tọ́lọ́run tó ròyìn pé innaka la'ala khuluqin azim. ìwọ ni wà rẹ fi ń dáa jù, ìwọ lọ níwà tó dáa jù, wà tó dùn súnmọ́. ẹ wá wo ànábì sallallahu alayhi wa sallam irú ogun tí bàbá wa ìmáàmù láwọn rí ìgbà tá ànábì náà rí ní Mákà. ọlọ́wà nítọ̀ ìwọ ànábì ṣé ń pa wọ́n rẹ́ ní àbọ̀ jáde. kí ló dé tá ànábì fọwọ́ mú kó jáde ní ìlú bàbá rẹ̀ tó jọ ọmọ ọkọ tó jọ ọmọ èèyàn ńlá tó jọ ọmọ olóòótọ́ tó jọ ọmọ ẹni Ọlọ́run. ó sì jáde. ìgbà tó jáde ó ṣe déédéé pé kí wọ́n léèyàn máa mú nú o. ó jáde ìgbà tó jáde tó jú lọ fúnra wọn náà padà pàǹdàbí padà sallallahu alayhi wa sallam. lọ́lọ́run fi sọ fún wa nínú Al-Qur'an pé laqad kana lakum fi rasulillahi uswatun hasanah. Ọlọ́run ẹni tó bá àwọn good ideal good example tí ń bẹ fún wa lára ànábì sọ fún wa. ó ní likulli dini ó ní gbogbo ẹ̀sìn khulukun náà ní ìwà wọn. ó ní wa khulukul islami ó ní ọ̀wárí ìwà ìsìláàmù alihaya ó ní tìjú. ẹ gbọ́ mi ó ní tìjú. kí ni wọ́n wá fẹ́ ló ń bẹ̀ ọba Gandhi tá ń fa ọba Gandhi kìrìsìtẹ́nì ni ó fẹ́ sọ̀lú di kìrìsìtẹ́nì. ọba Gandhi ó sì sọ̀lú di kìrìsìtẹ́nì. ó dáa ẹ jẹ́ ká lọ báyìí bàbá wa imam ẹ jẹ́ ká wò lọ báyìí. kìrìsìtẹ́nì lọ́ba Gandhi, ànábì wa Yusuf alayhi salam ẹlẹ́bọ ló bá ṣe tó jẹ́ pé ọba ẹlẹ́bọ ló bá ṣe. ẹ wò lábẹ́ ọba yẹn náà ti tì mọ́lé ló ti lẹ̀wọ̀n ló ti dààmú ló ti fìtínà ló ti fòòró. ààrí àyà kan àbí hadithu kan tó ní ànábì wa Yusuf alayhi salam sọ pé sí ọ ọba àbí sí ọ ìyàwó ọba tó tún ẹ̀ tó dìtẹ̀ mọ́ gangan. ààrí àyà kan ààrí násù kan tó ló ṣe sí ọ rẹ̀. ara àwọn àwòkọ́ṣe tá a fẹ́ ka ìwòkọ́ṣe nù. bẹ́ẹ̀ náà ni ànábì wa Musa alayhi salam lọ́dọ̀ Fìràhùn sì ẹ̀tún lè mi lọ́lọ́run. nísìnyí bí yẹn bá lóun lọ́lọ́run mọ́ bá ṣe máa dààmú kiri tá a mọ̀ ni ó lè ànábì Musa ò mọ̀ sọ̀rọ̀ bú sí. ànábì Musa kódà àgbà tá ànábì Musa tún lọ́dọ̀ rẹ̀ wọn àti ànábì Aaron ọlọ́ni ọ̀rọ̀ tútù ni ẹ bá mi bá a sọ. so bí tó sì jẹ́ pẹ́lẹ́ bọ́ọ̀lù àwọn ọba méjèèjì tí mo kà yìí ẹ gbogbo àwọn tí wọ́n bá àwọn ànábì lò gbà àwọn ànábì Ọlọ́run yìí sọ̀rọ̀ bú sí wọn ọ̀rọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ náà máa bá wọn sọ wọn sì ní sọ̀rọ̀ ṣíọ̀. so tá à ń sọ fún ìmáàmù nìyẹn tá à ń pè wọ́n ṣàkíyèsí tí wọ́n bá ní násù kan àbí ẹ̀rí kan tó ní ìmáàmù lè máa bú olórí ìlú kódà kó lórí ìlú jó lórí olóòṣà ẹ dákun ẹ fi hàn wá àwọn ò tí ì rí ẹ fi hàn wá. gbogbo tó bá wèlé dùn wọn gbogbo tó dùn yín tó ta ànábì Musa ni gbogbo tó dùn yín tó ta ànábì wa Yusuf ni
kò tó ṣe ẹbá ànábì wa Ibrahim olórí ẹlẹ́bọ kan ló bá pò ńgbà tán pò débì kan ó ní ta lọ́lọ́run ó ní Ọlọ́run ọba mi ó lè pa ó lè jí olórí ẹlẹ́bọ sì pààyàn kan ó sì fẹ́ nìkan lẹ̀ so ṣe ó sọ̀rọ̀ bú sí pé pààyàn ni kò wí rárá o kò wí so nínú tí a mọ̀ àádọ́fà yọ mẹ́rin pé tó bá jẹ́ pà nábì la tẹ̀lé sallallahu alayhi wa sallam abọ́dọ̀ ní good idea lára abọ́dọ̀ máa rí àwọn ìwà gidi lára wa tí wọ́n fi lè ní ẹ̀sìn rẹ̀ wù mí ṣe mo bẹ́ ń gbọ́ yẹ̀ mi ẹ̀sìn ọmọ yìí wù mí ṣe so tẹ́mi kàn fẹ́ sọ ń bẹ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àwọn òwe àgbàlagbà a ní sídìkù lè márì nàìjáàtù tó bá yẹ pé orí òdodo lẹ́wà bàbá ìmẹ́ nàìjáàtù ẹ̀ là ń bẹ kò ní kankan nítorí àwọn ọ̀jọ̀gbọ́n tó jọ ẹ pé alḥaqu ya'lu az-zulmu akhiru an-nadam òdodo náà ni máa ń bẹ lókè láíláíláílá àmọ́ àbòsí ìgbẹ̀yìn àbòsí àbámọ̀ ni làwọn afá ọ̀jọ̀gbọ́n tó ń jẹ́ kó yọ pé alḥaqu yu'la wala yu'la alayhi òdodo náà ni máa ń ga jù sẹ́ kò tún sí nǹkan míì tí ó tún ga jù lọ àmọ́ ń bí ọ̀rọ̀ yín ní àwa fi ń funra sí la fi ń pè yín ṣàkíyèsí gbogbo àwọn tí ń tàn yín lábẹ́lẹ̀ ń ṣe àwọn nu Ọlọ́run àwa náà tá ń pè yín ṣàkíyèsí àwa nu Ọlọ́run wọ́n ní qawlu limari yukhbiru amma fi qalbi ọ̀rọ̀ mi ènìyàn ni ó jẹ́ ká mọ̀ tó wà lọ́kàn rẹ̀ ẹ wọ́n pọ́ìntì kan tí mo fẹ́ fi ṣàlàyé fún yín kẹ́ mọ́ pọ̀ lọ́rọ̀ ọba Gáàdì mọ̀ pé mi kí àwọn mùsùlùmí ni mo kún so ọba níbẹ̀ yẹn pọ́ìntì yẹn lásán tí àwọn èèyàn bá fẹ́ ṣiṣẹ́ top point yẹn wọ́n láwọn tí ipò yẹn ò wá bọ́ sí lọ́wọ́ lè máa lò yín láti lè dàlúrú ń ṣẹlẹ̀ káàkiri fẹ́ni tó bá jọmọlé olóyè yóò mọ̀ dáadáa tó jẹ́ pé ẹni tí ò bá ti wọlé yóò máa lo ẹlòmíì against ẹni tó wọlé yẹn ni etí mo sọ yìí ọ̀jọ̀gbọ́n ni mo bá wí o tí làákàyè rẹ̀ tutù so kò jẹ́ bí ìmọ̀ràn tèmi fẹ́ gbà yín bàbá wa imam ẹ lọ lè wo òye sọ̀rọ̀ yẹn bàbá wa Gandhi Ọlọ́run jẹ́ ká jẹ́ àlùbáríkà yín pẹ́ àwọn òkà pé ká máa bu yín ṣùgbọ́n ìtẹ́mi fẹ́ ló ń bẹ̀ ni pé sọ́bùrúká yóò rí fìlẹ̀ kọ́ èrè tó bá yẹ kó rí òdodo náà lẹ́wà tẹ́ ẹ sì ń fi sùúrù lórí rẹ̀ tẹ́ ẹ máa bọ́ sí social media kẹ́ ẹ máa sọ̀rọ̀ èrè ń jẹ́ rẹ̀ padà géèrè rẹ̀ àmọ́ tí ẹ bá sọ òdodo ẹ géèrè náà. àfàwa ní sukutu lisani salamatu li imani dídákẹ́tẹ́ ẹ dákẹ́ jẹ́jẹ́ òun kìí ṣe pé ẹ̀gọ́ àwọn ọ̀jọ̀gbọ́n lẹ fi tẹ̀lé salamatu li imani ìmọ̀ ń fún ìgbàgbọ́ ní àlàáfíà ni. bàbá wa Gandhi of Ògbómọ̀ṣọ́ Ọlọ́run jẹ́ ká jẹ́ àlùbáríkà yín pẹ́ ẹ dákun ọmọ yìí ni Ìmáàmù Tọ́lẹ́yà ọmọ yìí ni ọmọ òsì ní mẹ́kọ́ jẹ kó mọ̀ra lọ́wọ́ torí tẹ bá wo ẹjọ́ tí wọ́n bá kẹ́jọ́ lọ ẹjọ́ mélòó lẹ́yìn sọ gẹ́gẹ́ bí àgbàlagbà so ẹ dákun torí Ọlọ́run mo fẹ́ kí ẹ dákun ẹ jẹ́ kí kìíní yẹn dẹ̀ bàbá wa Ìmáàmù Tọ́lẹ́yà ẹ dákun ẹ lọ withdraw kéésì yẹn wọn ìbọn bá Islam kọ́ wa pé ká máa bọ́ bá ṣẹjọ́ ká máa gbé ba lọ court kò sí tí Islam ti kọ́ wa o ẹni tó bọ́ wá lóun rí mò ń béèrè nù sùsù ẹ̀ kó fún wa ní násù kan táwọn ànábì Ọlọ́run ti ṣe bẹ́ẹ̀ kó kàn mú násù kan gbogbo ẹ̀yin tẹ̀ ń jagun bídíà ní kíní kan bídíà ẹ̀ lè sọ pé bídíà ni o inú ìlú yìí sì ní láì ti ń jó so mẹ́tẹ̀ẹ̀ta tá a mú wá ní àwa náà gbìyànjú ni Ọlọ́run sọ fún ànábì pé wà lẹ́mu bí máa ń dọ́lẹ̀ ansẹ̀bìlì èmi Ọlọ́run ọba ni mo mẹni tí ń parọ́ nínú ọba wa Gandhi àti Ìmáàmù Tọ́lẹ́yà Ògbómọ̀ṣọ́ wòwú àìlẹ́mú bílí muttadina èmi Ọlọ́run ọba iná mo sì mẹni tí ń sòótọ́ nínú ọba wa Gandhi àti Ìmáàmù Tọ́lẹ́yà Ògbómọ̀ṣọ́ Ọlọ́run sọ fún Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam fala tuti'il mukazzibina má tẹ̀lé àwọn onírọ́ ọkọ́kọ́ ọba Gandhi wọn lè mọ̀ nípa ẹ̀sìn Islam so ẹ̀yin mùsùlùmí tẹ́ ń bẹ nínú Ògbómọ̀ṣọ́ ẹ̀yin náà lẹ́ẹ̀ máa sọ̀rọ̀ sọ́ba lẹ́nu ẹ jẹ́ ká tẹ̀ kọ́kọ́ yọ láìfi ọba kúrò ẹ jẹ́ ká yọ láìfi ọba kúrò ọba máa ń pa Islam ni ọ̀dà sọ́ba ní òmù márùn wá pé ẹ jẹ́ ká yọ ọmọ máa fin kí ló dé tẹ̀ ronú àbòsí pọ̀ nínú àwa mùsùlùmí tí ó sì yẹ Ànábì ẹ ṣe báwọn sallallahu alayhi wa sallam ṣebí ẹnìkan ní ọlọ́rin máa fọ́gò sẹ́nu ọ̀nà Ànábì sallallahu yóò máa fọ́gò sẹ́nu Ànábì ọmọ rẹ̀ wá jẹ́ ọmọ ọ̀dọ̀ Ànábì tí Ànábì bá ti wá ń lọ kí wọn lára Ànábì wá kó ìgò yẹn yóò kó ògò yẹn yóò dànù ó wá tó bí ọ̀sẹ̀ kan Ànábì wá rí kó wá fọ́gò Ànábì arákùnrin tí máa ń fọ́gò sẹ́nu ọ̀nà wa ikọ̀ ibo ló lọ láti jọ ààrí sallallahu alayhi wa sallam Ànábì wá gbúdọ̀ pò rẹ̀ Ànábì wá tírèsì ẹnìyẹn lọ ìwọ̀n lọ wá já àwọn ìwé kan dání fún ó sì dọ̀hùn
ó sì ní assalamu alaikum ànábì sì ṣàdúrà fún tó pé kan fi ṣàgbó fún ó gbádùn ó sì di mùsùlùmí. So ní tí Islam kọ́ wa ní ìwà ẹ dákun ẹ jẹ́ ká lọ ní àtàwọn tá à ń sọ̀rọ̀ àtẹ̀yìn tẹ́ ń gbọ́ wa gbogbo wa kò yọ ẹnìkan lẹ̀. wala tuzaku anfusakum huwa a'lamu bimani ittaqa ẹ má kánì kankan mọ́ fọ̀rọ̀ ayé mọ́ ìmáàmù right ọba gáàdì bínú mùsùlùmí ni má wí bẹ́ẹ̀ sọ ọlọ́kàn máa mú ìwọ tó ń sọ pé mọ̀ gan wọ́gán ọkàn ẹ sọ ọmọ èmi ò mọ̀ ń gbà tó lọ sọ fún ànábì pé kẹ́rìbọ̀dì mọ́ fọ̀rọ̀ àwọn mọ́ ayé alukoran kí ló fẹ́ máa jà mọ́ sọ ọlọ́run fi gbogbo wa mọ̀ náà.